àyíkí rèé o àyíkí ti dé ọmọọba àyíkí mo lẹ́ẹ̀káàbọ̀ tó nílé ó gbọ́ kó sọ fún toko káàdó gbọ́ korofo bẹ̀ pípa àyíkí ti dé ọmọọba àyíkí ó ti bẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ sí yàrá àṣà òun èdè Yorùbá. Àyíkí ló kọ́ mi Ògúnmọ̀lé ọmọ Kọ́ńgò níwọ̀. Amárẹ́yìn ọ̀rùn kékeré sí náà ń pè ràn bàbá. Ẹ̀yin tẹ́ bá ti rí mi báyìí kẹ́ ẹ máa gbà wípé ẹ ti rédè ẹ ti ráṣà Yorùbá. Torí lọ́dọ̀ tí a ń bí káwò gbé àṣà Yorùbá kágbé lárugẹ ni. Ẹ̀yin tèmi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin àǹtí mi gbogbo níbi tẹ́ wà. Tẹ́ fẹ́ mọ èdè Yorùbá, tẹ́ fẹ́ kó èdè Yorùbá. Ìsọ̀tẹ́ dé nǹkan gan ni a ti máa mú ojú fún gbogbo ẹ̀. Yóò sì máa lọ déédéé. You welcome to class. Here you're going to learn how to speak and understand the culture of Yorùbá. Ní ètò kọjá a sọ bá a ṣe kí ni ìgbọ́n lónìí mo fẹ́ ká sọ bá a ṣe ń bára ẹni sọ̀rọ̀. Ìbára ẹni sọ̀rọ̀ òun ni mo fẹ́ ká máa ṣe àgbéyẹ̀wò rẹ̀. Bó o la ti bára ẹni sọ̀rọ̀ ní yàrá kàwé, níbi iṣẹ́, nílé, láàrin ọ̀rẹ́, àbútí ẹ fẹ́ kí ọ̀rẹ́ rẹ ni o fẹ́ kí àwọn ọ̀rẹ́ rẹ. You want to greet your friends, your schoolmates. Ẹ̀yà amúlẹ̀ ọkàn nígbà mi bá padà dé á wà bọ́sàgbà mi rẹ̀. Àyíkí ń bọ̀. Àyíkí rèé o àyíkí ti dé ọmọọba àyíkí mo lẹ́ẹ̀káàbọ̀. Ẹ káàbọ̀ padà. Ó dáa. Mo sọ wípé lónìí a ó mọ yànnàná ìbáraẹnisọ̀rọ̀. To teach you how to communicate with your friends, your family, and everyone around you. You want to go to the toilet, or you want to do something, you want to eat. Okay. Ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú oúnjẹ. You want to eat. For you to say you want to eat. Mo fẹ́ jẹun. So kí ni food ní Yorùbá? Oúnjẹ is food. Mo fẹ́ jẹun. I want to eat. Mo fẹ́ jẹun. I want to eat. Mo fẹ́ kọrin. I want to sing. Mo fẹ́ jáde. I want to go out. Mo fẹ́ sáré. I want to run. Mo fẹ́ lọ gbọ̀nsẹ̀. God, síbi tí mo wà gan àwọn yẹn ti ń ranjú mọ́ mi nígbà mo ní mo fẹ́ lọ gbọ̀nsẹ̀. So mo fẹ́ lọ gbọ̀nsẹ̀. It's a way of ká dà pé à ń da nǹkan pé ká má sọ pé mo fẹ́ yàgbẹ́. That's the word actually. Ṣùgbọ́n Yorùbá tún gbà wípé you cannot just be saying shit wípé it's abusive sort of. Torí ẹ̀ ni Yorùbá fi máa ń ṣe àdàpè ọ̀rọ̀. Wọ́n á sọ wípé mo fẹ́ lọ gbọ̀nsẹ̀. I want to go to the toilet. Mo fẹ́ lọ gbọ̀nsẹ̀. Ó ní á pè mo fẹ́ lọ yàgbẹ́. Wọ́n dà pé mo fẹ́ fọṣọ. I want to wash my clothes. I want to wash my clothes. Mo fẹ́ sùn. I want to sleep. Ọ̀rẹ́ mi nìyí. This is my friend. Orúkọ ọ̀rẹ́ mi ni Tádé. The name of my friend is Tádé. Orúkọ ọ̀rẹ́ mi ni Tádé. The name of my friend is Tádé. Mo fẹ́ wọ bàtà mi. I want to put on my shoe. Mo fẹ́ wọ bàtà mi. Mo fẹ́ wọ ẹ̀wù mi. Ẹ̀wù is cloth. Mo fẹ́ wọ ẹ̀wù mi. I want to put on my cloth. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe nínú èdè Yorùbá tó jẹ́ wípé a ò ní ọ̀rọ̀ fún. Ṣé wàá rí gan níbi tá a bá dé nísìnyí mo fẹ́ kẹ́ mú èdè Yorùbá kẹ́ mú lọ́kùnkúndùn. Kò le rárá o. A lot of time we think Yoruba language is too difficult for us to understand. It's just because you have not met somebody who can teach you well and accurately. Nǹkan tí mo sì fẹ́ ká ṣe níbí ìbàyẹn ni wípé ẹ jẹ́ á mú bí nǹkan tí ò le rárá ẹ̀kọ́ ní kò tó. Let's take it slowly. Tó o bá fẹ́ kí mi ẹ káàbọ̀ sí yàrá èdè Yorùbá. Welcome to Yorùbá. Ẹ yára mọ́ bí. Ọ̀dà bóyá ni àti kí ni pé tá a bá ń ṣe ìdánwò. Ṣé ìdí ẹ̀ ni wọ́n ti ń kíyàn ní ìdánwò léèbó? Bóyá náà ti ń kí ni tẹ́ bá ń ṣe ìdánwò lọ́wọ́. Bóyá náà ti ń kíra wọn. Bóyá tí wọ́n ń kíra yín tẹ́ bá ń ṣe ìdánwò. Mò ń bèrè léèbó ni. Ẹ kú ìdánwò. Ṣé ìtọ́wọ́ Yorùbá ló pọ̀ bí? Wọ́n ní best of luck. Ẹ̀rọ gbé bẹ́ẹ̀ yé kí ayé ní inú ìdánwò best of luck. Ó lè náà ló wà mọ́ àkúrè léèbó. Ṣùgbọ́n ní Yorùbá ẹ kú ìdánwò ìlú. Àbí kí lẹ ní mo wí? Dání o kú ìdánwò ìjàre. Akọ̀rẹ́dẹ́ wọn náà kú ìdánwò. Mo ń kí ọ ní pé o sì ń dá padà. Kí ló dé àlọ́ kú ìdánwò ẹ̀yin náà kú ìdánwò ẹ kú ìdánwò. Àyíkí lè mi jẹ́ ń gbọ́ bá gbẹjọ́ ní àgùnbọ̀n pàdé. Ó dàbọ̀. Àyíkí rèé